الحمد لله رب العالمين وأفضل الصلاة وأتم التسليم على المبعوث رحمة للعالمين محمد بن عبد الله وآله ومن والاه واتبع هداه إلى يوم نلقاه وبعد. لينتي أدوقف الله سبحانه وتعالى أشي الصلاة فو النبوة محمد صلى الله عليه وسلم لا دا الصلاتنا كيوما باو على إلي النبي أتي صحابة أتي ببو وين تي وبات ليلنا وجشن لا محمد صلى الله عليه وسلم تتيو في مادي أجوي بندي القيامة علينا أكراوا ní ọkùnrin àti ní obìnrin ní ọmọdé àti ní àgbàlagbà a kíra wa káàkiri gbogbo àgbáńláyé níbi tí ọ̀rọ̀ wa yìí bá lè máa dé. A rí pé àkọlé tó wà níbi ọ̀rọ̀ yìí náà ni pé alhamdulillah 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 ọ̀rọ̀ ti padà dé Àbújá. ààlà Àbújá wọ́n ń bọ̀ láti Àbújá ó ti kú òní ní òsì báyìí ó ti kú òní wọ́n ń bọ̀ ó ti di kínú báyìí ó ti di wọ́n ti dé à ń bọ̀ wọ́n ti wá dé báyìí so gbogbo ẹ wá ń di ó wá ń jalura wọn náà adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run kí ni ń bọ̀ láti Àbújá tó dé àwọn ìwo ní Àbújá tí wọ́n dé òun náà ni ọ̀rọ̀ tí gbogbo àwa mùsùlùmí tá a ti mọ̀ tí ó ti ń já nàìjíríà ọ̀rọ̀ ta torí ẹ̀ lọ gbogbo ibi tí wọ́n fẹ́ lọ lẹ́kọ̀ọ́ tí àti gbogbo ibi tí wọ́n fẹ́ bọ̀ ọ̀rọ̀ náà tún ni ó débi tí ó dé dúró yìí náà òun náà ni a tún ti wá gbé lọ sí Àbújá. Níbi ọjọ́ mélòó kan bóyá lánàá ni mo dé mọ́tọ́rọ́sà padà ni àwọn ọmọ ti wá gba lẹ́tà kankanlẹ̀ ìgbà tá a mọ̀ rí lẹ́tà náà ó wá di lẹ́tà tí wọ́n mú wá láti magistrate court ní Àbújá lórí pé wọ́n lẹ́nìkan fẹ̀sùn kàn mí gbàmú wá wẹni òun náà lẹ́ra rẹ̀ má markazu ní Agége ó sì lẹ́ra rẹ̀ má mudirul markaz ó sì fẹ̀sùn kàn mí láti bẹ̀ pé káwá rojọ́ níbónú nílé ẹjọ́ l'Àbújá ó sì wá já Àbújá ẹ̀yàn l'Àbújá náà ló kàn kò sí wá gbọ́dọ̀ ọlọ́pàá wọn ní kóòtù náà ni asá ti gbọ́dọ̀ wá pàdé adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run a wá lọ́bẹ̀ pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run lílọ yìí a wá fẹ́ fà lé Ọlọ́run lọ́wọ́ ọba tó ṣe pé òun náà ní bẹ lẹ́kọ̀ọ́ ayé ẹ̀kọ́ ni òun ló lẹ́kọ̀ọ́ òun ló ní zontu òun ló ní pàǹtí òun ló ní ọ̀dọ̀ IG tá à ń retí òun ló sì ní ibi tọ́rọ̀ tún wà yìí náà àmbẹ̀lọ́wọ́ Allah subhanahu wa ta'ala bí ṣe ń gbáwájú látàná tí ń gbẹ̀yìn Ọlọ́run dákun mọ́ dáwàdá ilé náà Ọlọ́run dákun mọ́ dáwàdá iṣẹ́ tá wá fẹ́ bẹ gbogbo jàmá mùsùlùmí tó bí ọ̀rọ̀ yìí wá kò ju pé tọ̀ àdúrà yín tẹ́ ẹ mọ́ ń ṣe òun bí kálukú bọ́bù tí mọ́ ń ṣe àwẹ̀ yín tẹ́ ẹ mọ́ ń gbà òun tẹ́yìn náà mọ́ bẹ́ẹ̀ tí mọ́ ń gbà á ẹkún tẹ́ ẹ mọ́ ń sun síwájú Ọlọ́run tẹ́ ẹ mọ́ bẹ́ẹ̀ tí mọ́ ń sun lórí ọ̀rọ̀ yìí ẹ dákun ẹ padà sí díẹ̀ bóyá kálukú náà ti lọ rí jẹ́ ká dùn àní ó fúyẹ́ lọ́rọ̀ tí wọ́n á lọ rí rí báyìí kárípẹ́ ti ń bẹ̀rẹ̀ nu àdúrà ní bóyá lẹ́tà àwọn ogun ní ti rẹ́ dìdì sí so oníkálukú wa tá a ti fàdúrà lẹ̀ dákun ẹja padà sórí awọ gbogbo ẹ̀yin ìyá wa tẹ́ ẹ̀ mọ́ ń pè tẹ́lẹ̀ ń sokún tẹ́lẹ̀ ń gbàwẹ̀ tẹ́lẹ̀ ń wà lórí náfìlà ẹ padà sídìí àwẹ̀ báyìí ẹ padà sórí awọ ẹ padà sórí náfìlà ẹni tó pé sàárà lòún mọ́ ń ṣe lórí pé alákìmù kútúbí yìí òdodo ọ̀rọ̀ mọ́ ló dúró ti àwọn sàbí ànábì ló dúró ti gbogbo wa ní ìdúró yìí ẹ tún wá padà sáàyè yín padà ẹni tí máa ń bẹ nídìí orí awọ kó padà sórí awọ ẹni tí máa ń gbàwẹ̀ lórí ọ̀rọ̀ yìí kó padà sídìí kínú ni sídìí àwẹ̀ ẹni tó pé ẹkún nìwọ mọ̀ ṣoṣọ́ lọ́hùn dákun padà sórí kínú ni padà sórí ẹkún rẹ láti máa lọ rí bọ́ lọ́wọ́n bá pé olúwa wa o ibi tó tún gbọ́rọ̀ lọ rèé ẹ dákun bọ́ tí ń gbáwájú fún wa tó ń gbẹ̀yìn Ọlọ́run dákun mọ́sà mọ́ gbáwájú Ọlọ́run dákun mọ́sà mọ́ gbẹ̀yìn ìwọ lọ ti ń kún wa lọ́wọ́ lánàá lọ ti ń kún wa lọ́wọ́ Ọlọ́run dákun mọ́ padà lẹ́yìn wa lẹ́nu àná tá a ti la rí lẹ́tà náà àti ráwọn ìdìde àwọn tó já wọn tí wọ́n rẹ́dí pé gbogbo wọn Ọlọ́run dákun mọ́sà bá a san wọ́n lẹ́san lọ́wọ́ rẹ o bá a ti wá mọ́ ṣàdúrà ìyọ́ Ọlọ́run àgbéga làwọn mọ̀ pé ó fẹ́ dé yìí gbogbo àgbéga náà tá a bá dákun má fi ba ìkìláàsì wa jẹ́ o dákun má fi ba àníyàn wa jẹ́ torí gbogbo àwọn nǹkan wọ̀nyí mihna làwọn tí wọ́n ń kó náà làwọn fi ń ṣe àmọ́ ńgbà tí ó bá padà wá lulẹ̀ ó dà pé nẹ́tíwọ̀kì ni
mihna ni làwọn tí ń kó náà rẹ̀ ń kó náà àmọ́ kí ni padà máa ń dì ìpadà mọ́ wọn di minha ni wá máa ń fàbẹ̀rù fáwa pé èrè ọlọ́run bó ni minha yóò ṣe wá ní bá níyàn tó lọ́run tá a fi bẹ̀rẹ̀ kíní bó ni ò ṣe ní bàjẹ́ ọlọ́run dákun ikhlasu wa mọ́jú ó bàjẹ́ ikhlasu wa dákun mọ́jú ó bàjẹ́ ọlọ́run iṣẹ́ yìí má ṣe àjòjẹ́ torí tèrè ọlọ́run so tá a torí ẹ̀ wájà mọ́ mùsùlùmí lọ́kùnrin lóbìnrin nílẹ̀ Yorùbá lẹ́yìn odi lókè òkun nílẹ̀ Lárúbáwá nílẹ̀ Ìgbò nílẹ̀ Ìbò àdúrà tá a máa ń ṣe fọ́lọ́run ẹ dákun jù bá wa bẹ̀rẹ̀ rẹ o àwọn ò lágbára àwa ò lọ́gbọ́n àwa ò lóye àwa ò mọ̀ọ̀yàn wàláyà àsì lówó ó gbóbi tán gbé wa lọ yìí àlówó tá a fi kojú ẹ̀ owó plane gan bóyá la ní ká tó wá lówó tá a fi mọ̀ ṣẹjọ́ àmọ́ àmọ́ pọ̀ lọ́wọ́ ọba tó ní gbogbo ẹ̀ òun náà ni ó take control abẹ́lẹ́ Allah subhanahu wa ta'ala ẹni tí ń bẹ́ǹdì ẹjọ́ yìí tí ó máa jẹ́ adájọ́ láàrin àwa àti wọn ọlọ́run pàṣà bá wa darí ẹni náà ọlọ́run àníyàn ẹni náà mọ́ṣà bá wa tó dáadáa àníyàn rẹ̀ wọ́n mọ́ṣà bá wa ṣe ní tiẹ̀ ilé ọlọ́run mọ́ṣà bá wa darí rẹ̀ ìwọ ni kò darí gbogbo bí tó bá wa darí ẹ̀ sí kìí ṣe torí tiwa làwa ṣe ni ọ darí o bá wa darí ẹ̀ síbi tí ó ràn ẹ̀sìn rẹ̀ ọlọ́run ọba lọ́wọ́ darí ẹ̀ síbi tí ó gbé ẹ̀sìn rẹ̀ ọlọ́run ọba ga ò bá wa fi àánú Islam bá wa fi sí lójú kó káànú Islam kó tó káànú èmi kó káànú Islam kó tó káànú ẹ tó gbẹ́jọ́ mi lọ kó wo ohun tí ó jẹ́ àǹfààní fún Islam lórí ọ̀rọ̀ tá a gbé níwájú rẹ̀ àwọn àgbàlagbà wọn ní bẹ́ẹ̀ ní ọ̀rọ̀ yìí eléyìí náà já mọ̀ pé àwọn àgbàlagbà ni o a máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba bí wọ́n ti ń kó náà rẹ̀ òun náà láàrú ti máa fún wa òun náà láti níyewó nǹkan kó ti máa sọ pé kinní kan ń bọ̀ á ti wá mọ̀ rí fi bó ní ó ti wá dé ń gbò bá wá dé làtọ́ wa pé ṣé ti ń bọ̀ òun náà rí a dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba o àwa bẹ̀rẹ̀ ọ̀pọ̀ eré ó ti correct ok ó dàbí pé ní nẹ́tíwọ́ọ̀kì yẹn ń ṣe bákànbákan ṣé lè lórí àbí ò lórí inú méjì. Ala kulli hal ọlọmọṣà fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ kó jẹ́ kọ́rọ̀ ọlọ́run bó yé wa nẹ́tíwọ́ọ̀kì ní ó ṣáà ṣe bákànbákan àmàdúrà làwa ń ṣe fún ẹni tí ó jẹ́ adájọ́ láàrin wa ẹni tí ó jẹ́ àǹfààní fún Islam ó ní kíni kọ́lọ́n bá darí rẹ̀ sí ẹni tí ó sì jórí eré tí ó kórìíra bá Islam ó ní kọ́lọ́n kó jẹ́ kí kó bá darí rẹ̀ sí bákan náà gbogbo ìgbésẹ̀ tó ní kálukú bá mọ gbé ìgbésẹ̀ ó mọ bẹ̀rẹ̀ náà nù ayé ẹ̀kọ́ ni oníkálukú náà àjọ ní Nàìjíríà ni a ti jẹ́ lọ́mọ ṣe gbogbo ohun tó ń ṣe yìí náà fún ara wa náà ni èyí tí ó bá mọ jẹ́ Islam àǹfààní maslaha Islam oníkọ́lọ́ mọ́ṣá mọ́ darí ẹ̀mí wọn sí ọlá al-Qur'an al-Karim so okoko ní pé ìjọba mùsùlùmí àdúrà yìí tó ti bẹ̀rẹ̀ padà ẹ̀dàpọ̀ ẹ̀mọ́ dákẹ́ àdúrà kò sì sẹ́sùn méjì tàbí kan wá ẹ̀sùn tó ń gbé kì í náà ni lórí Mawlana Sheikh Adam Abdullah al-Ilori alayhi rahmatullah ọlọ́mọṣà bá foríjì bàbá náà mọ́ṣà bá kẹwọn ẹlẹ́ẹ̀kejì wọ́n dá pé mudirul markazi ní òpòrọ̀ ìtẹ́ni ní kọ́ bẹ́ẹ̀ náà nù so ní mo pè wọ́n bẹ́ẹ̀ pé kò sì yẹ kí n pè wọ́n bẹ́ẹ̀ ìbá sá dé bẹ́ẹ̀ á sì sọ wọ́n bẹ́ẹ̀ kí lọ rí lọ́bẹ̀ tí wọ́n fi wá rú ọwọ́ èmi ló sì mọ kóru jáde kí mo rí lọ́bẹ̀ rẹ̀ àbí ibi táwọn eléyìí bá ti jọ mọ́ eléyìí ṣe á sì ṣàlàyé rẹ̀ fún ara wa gbogbo sì mọ̀ ṣe kínú ni yóò máa yanjú abẹ́lẹ́ Allah subhanahu wa ta'ala bi mannihi wa karamihi wa izzihi wa fadlihi an yazidani wa iyyakum ilman nafi'a ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء وصل اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى اله وصحبه اجمعين ẹ̀rákùn àìwá mìíràn ní kéèyàn bá wa share program àìsábà sọ bẹ́ẹ̀ kò sábúrú bí kéèyàn wí o àmì eléyìí bá wa share rẹ̀ dáadáa kò sí nǹkan méjì kọjá pé káwọn ẹni tí ó lè mọ kíní kan lọ́wọ́ iṣẹ́ sánù tí dáhùn látún gbọ́ eléyìí náà sẹ́wọ̀n bẹ́ẹ̀ sọ pé ní tún lọ ní ẹ̀jẹ̀ pé àti mọ̀ so pé táyì ṣe yìí nìṣe èmi kàn ń ṣe defense láti jọ ìjọ iná ni tọ́ bó lèmi náà tiẹ̀ tí wàá ṣe pé èmi náà fẹ́ fi èèyàn tèmi náà hàn pé èèyàn náà tiẹ̀ mọ́ kàn lẹ́kọ̀ọ́ kan ayé ẹ̀rọ ni so tí yóò náà bá dé ṣe pé oyún. so ọlọ́mọṣẹ́ àṣẹ dáadáa fún wa kọ́lọ́mọṣẹ́ àgbà fún wa èyí tí ó já jàǹfààní fún Islam ó ní kíni òní kọ́lọ́mọṣẹ́ àbá dáa àdúrà yìí la fẹ́ kí gbogbo jàmọ́ kàn máa bá a ṣe kíni òní kàn máa bá a tọrọ then ìwọ tó yẹ pé ńgbà tí kan ṣẹlẹ̀ tó ń pariwo ṣé wàá dáa kí mùsùlùmí máa gbé mùsùlùmí wọn náà ti rí i pé àwọn tó ń pariwo rẹ̀ ń jọ́nà lọ sọ́ọ́rí má jẹ́ kí yẹn kó mọ̀ tàn wá so ó ti clear sí kíni sí gbogbo kálukú ọlọ́mọdé àṣàlẹ̀kùn rárá fún wa àwájá kálukú gbọ́ kó nílé ó gbọ́ kó ṣe kíni kó sọ fún toko no matter intimidation jálà bílẹ̀ Yorùbá yìí àwọn ọmọ gbógun tí ni o no matter intimidation ìmọ̀ bu àwọn sàábé nílẹ̀ Yorùbá yìí àwọn ò ní gbà o no matter intimidation ìmọ̀ sọ Abu Hurairah dẹni yẹ̀yẹ́ ní ṣe kíni ní gbà o ìwọ tó bá pe Abu Hurairah ló purọ́ àwọn òfẹ́ wọn bọ́ ti jẹ́ tá a bá ti bá irọ́ nú ọ̀rọ̀ tiẹ̀ náà á ṣe kíni á pè wọ́n náà ní ó purọ́
ìwọ tó bá ilé pé Muawiya ní ọ̀daràn tó pé Muawiya kó fẹ́ dá wa padà sí jahiliya àfẹ́nbọ̀ tìrí tá a bá ti rí wà lára tiẹ̀ náà àfi ṣe kí ni àfi ìròyìn rẹ ìwọ tó bá ilé pé Amr ibn al-As tó pé ní elétekete tá a bá ti rí wẹ̀ ìtekete lára tiẹ̀ náà á ṣe kí ni a pè ọbẹ̀ ìwọ tó bá ilé pé Abu Musa al-Ash'ari tó pé ní dẹ̀dẹ̀wù rẹ̀ tá a bá ti rí wà dẹ̀dẹ̀wù lára tiẹ̀ náà kí la ṣe fún wọn náà á pè wọn náà ní dẹ̀dẹ̀wù rẹ̀ bọ́ọ̀ bá ti fẹ́ ká pè ọ lópòrọ̀ tó fẹ́ ká pè ọ ní dẹ̀dẹ̀wù rẹ̀ tó fẹ́ ká pè ọ ní elétekete tó fẹ́ ká pè ọ lẹ́ni tó fẹ́ dá wa padà sí jahiliya ìwọ náà mọ̀ pa àwọn sàbí Ànábì má ṣe kí ni mọ̀ pé wọ́n bẹ̀ wọ́n Ibn Taymiyyah al-Harrani alayhi rahmatullah má bu mọ́ pè lẹ́lẹ́wọ̀n má fi àdánwò tọ́lọ́hun ọba mọ̀ fi dán ìmánì rẹ̀ wò má ṣe kí ni má fi bu tọ́ ọba ilé fi bu táwa náà bá rí nǹkan kan tí ń bẹ lára tiẹ̀ náà àwa náà ṣe kí ni àjẹká yóò mọ̀ fi àlébù ilé yìí ń bẹ ní ara tiẹ̀ náà Muhammad ibn Abdul Wahhab alayhi rahmatullah àwọn àfáànù nínú Islam mọ ìyẹpẹrẹ wọn tọ́ ọba ilé ti yẹpẹrẹ wọn ìyẹpẹrẹ tó fún wọn àmọ́ pọ́lọ́wọ́n bó níbì kan tí ó ti yẹpẹrẹ wọn náà àjẹkára yóò ṣe kí ni kí wọ́n mọ̀ tiẹ̀ náà sọ àwọn àdéhùn tọ́lọ́wọ́n bá gbé bá àwọn sàhábà fìtínà tó lọ láàrin wọn má fi sọ ọ́ dẹni yẹ̀yẹ́ fìtínà tó bá Ibn Taymiyyah tó dẹlẹ́ wọn má fi sọ dẹni yẹ̀yẹ́ eléyìí ti ṣẹlẹ̀ yìí náà àwọn tó bá mọ̀ ọ́ jẹ́ ká mọ̀ iye kó yí ọ dáadáa sọ́rí tẹ́ ń gbé fáwà yìí náà tẹ́yìn rò pé àtìlẹ́wọ̀n sórí tẹ́ bá sọ̀ sí ìdíjẹ́ ń sọ fún ọ méjì ní ó bá dé lọ́dọ̀ tiwa ọ̀nà méjì látú sí ọ̀nà mélòó imma an takuna uquba ìmọ̀ pé àwọn àfàìlú yìí àti sọ̀nà yìí ní káwọ́ gbà pé uquba kan látọ̀dọ̀ Ọlọ́run bóyá a ti lẹ́sẹ̀ kan tá a ti ṣẹ̀ṣọ́ Ọlọ́run bóyá a ti wù nǹkan kan tọ́lọ̀ ní àmọ́ wò bóyá a ti gba owó kan tọ́lọ̀ ní àmọ́ gbà bóyá a ti náwó kan tọ́lọ̀ ní àmọ́ ná bóyá a ti ṣe àṣemọ́ṣe kan pamọ́ fọ́lọ́run kọ́lọ́run wá ní mo sì fẹ́ràn rẹ rú mi yìí ìfẹ́ kó dálì kìyàmọ̀ kí n wá fìyà jẹ ọ́ tètè fìyà nìjẹ́ láyé Ànábì sọ bẹ́ẹ̀ onítọ́lọ́run bá ti fẹ́ràn àwọn ìjọ kan ajjala lahumul uquba fi dunya Ọlọ́run ó tètè fìyà tán bá lọ díjẹ lálùkìyàmọ̀ yóò fi ṣe kíni yóò fi jẹ wọn nílé ayé so tẹ́ ẹ bá sọ̀ sí ìdímigbédé tẹ kó ayé sí yìí náà ibi táwọn mọ̀ gbé sí mọ̀ nù pé bóyá a ti ṣe lọ́hùn kọ́lọ́hùn wá wò pé àfẹ́ kó dálì kìyàmọ̀ kó jìyà jẹ́ àdánwò láti ilé ayé sọ̀rọ̀ ní ẹlẹ́ẹ̀kejì tá a tún sí òun ni pé ibtila baliya bàlá bóyá Ọlọ́run fẹ́ dán ìmánì wa wò pé gbogbo ariwo tá a ti ń pa lórí pa fẹ́ dúró ti ẹ̀sìn Ọlọ́run ọba a fẹ́ pèpè sójú ọ̀nà ẹ̀sìn Ọlọ́run ọba ṣé tá a dẹ̀wò bá dé sáàsá àbá ní sá ọ̀nà kejì tá a tù sínú tí o ti kankan tí ní ti ń bá ṣẹlẹ̀ ọ̀nà méjì tí ó bá dé lọ́dọ̀ tiwa irú ẹ̀ ní gbogbo tó bá Ibn Taymiyyah al-Harrani alayhi rahmatullah tẹ́yìn sọ di nǹkan tẹ́yìn fi ku yẹ̀yẹ́ yìí lọ́dọ̀ tiwa táwa mọ̀ rú sí mọ̀nù pé tí ò bá jẹ́ pé uquba lọ́lọ́ fi ṣe fún Ibn Taymiyyah al-Harrani lórí àwọn ẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kan yóò mọ̀ jẹ́ pé bàdíyà tọ́lọ́ fẹ́ fi mọ̀ pé Ibn Taymiyyah dúó ni àbí kíni àbọ̀ ní dúó tẹ́yìn bá sọ àwọn nǹkan nìdí yẹ̀yẹ́ àwọ̀ dúó nídùú ẹni tí ò ní gbà kẹ́ ẹ máa fi àwọn ẹni Ọlọ́run ọba kẹ́ ẹ máa fojú wọn gbolẹ̀ pàtàkì jùlọ àwọn sàábì Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó bá nígbà náà ọ̀gọ̀rọ̀ àwọn sàábì náà ní mọ́ ní ọ̀gọ̀rọ̀ àwọn lọ so èyí tá wá lé ní kìí ṣe sí ọ̀rọ̀ ayé ẹ̀kọ́ èyí tá wá ṣe lé ní kìí ṣe nǹkan kan kọjá pé a kàn wá pé mùsùlùmí sí ọ̀dà pé ẹ dákun o àdúrà yín lórí wa ẹ má ṣe kí ni ẹ má dákẹ́ rẹ̀ wa salli Allahumma wa sallim ala abdika rasulika Muhammad wa ala alihi wa sahbihi ajma'in subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.